àwọn òjò wọ́n pọ̀ o wọ́n tiẹ̀ wá pọ̀ débi pé white garment tó wá pọ̀ nínú wọn kò ṣe kó tí wọ́n mú ṣọ́ọ̀bù ni ṣọ́ọ̀bù sórí app black app ìyẹn TikTok wọ́n mú ṣọ́ọ̀bù wọ́n rẹ́ǹtì ẹ̀ wọ́n ra ṣọ́ọ̀bù pa ni débi pé òṣèré orí ìtàgé yìí Lizzy da Silva lady ọmọ Ègùn tó jẹ́ tó lọ́sẹ̀lẹ̀ tó jẹ́ òṣèré orí ìtàgé yìí ó dìídì jáde fún wọn jọ kan pé má bà ìjọ aláṣọ funfun yìí jẹ́ fún wa o ẹ̀yin àwọn àtọ̀hún rìn wá ó sọ̀rọ̀ sí wọn pé kí ló dé tó jẹ́ pé àti Kérúbù o àwọn tó pọ̀ ń bẹ̀ ní aláṣọ funfun Kérúbù àti Sẹ̀lẹ̀ torí ó rí ẹ̀kẹ́ tó lè rí àwọn aláṣọ ara torí wọn kì í dá wọn rí ṣùgbọ́n wọn kì í rírì wọn o wọn kì í sọ pé wọn kì í sáré ríran bẹ́ẹ̀ yẹn ṣọ́ra ẹ̀yẹ àwọn ò rí lè mú ṣẹ̀bọ̀ chẹ́rí wọ́n ti bí nípa láti wọṣọ funfun yẹn ẹ̀mí wọn máa ń strong gan ẹ̀mí wọn ṣe kinní kan wọ́n dídí ra ṣọ́ọ̀bù pa ni sórí black cap débi pé wọ́n wà bẹ́ẹ̀ bá gbọ́ give me rose give me ẹ máa bọ́ ọkọ lọ fà ẹ bọ́ ọ́n sọ̀rọ̀ àwọn di DJ chicken sílé àti sàló wọ́n bẹ̀rẹ̀ sá máa pariwo ẹ fún mi rose ẹ máa tap ẹ máa ta ẹgbẹ́ mi wọ kinní kan kè àwọn bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ṣó possible kéèyàn wà lórí black cap yẹn káwọn èèyàn join kí wọ́n máa fún wọn ní message káríkárí ṣó possible ṣó rí. àwọn àgbà wa la máa bẹ̀ torí n tẹ́ sọ pé rí èmi náà rí dáadáa èmi náà dé màwọn tó ń ṣe ìgbà wà ò lágbára ṣùgbọ́n tọ́lọ́run bá jẹ́ kí wọ́n gbégbèsè tó fẹ́ gbé torí mo gbọ́ pé ìgbésẹ̀ kan wà láàrin tí àwa ṣẹlẹ̀ ní pé wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ ban àwọn ní TikTok ẹ lè rí mi ńbẹ̀ ọlọ́run ò dẹ̀ ní ìpè mi ò ní di rádaràda débẹ̀ nítorí bẹ́ẹ̀ ṣe wà ẹ́ ọ̀pọ̀ ló ti lùgbàdì àwọn nǹkan tẹ̀ ń sọ tó rán máa gbowó lọ wọn àwọn nǹkan tí ò dẹ̀ rí iná máa sọ pé ó rí ìmí ìtorí ẹ̀ lọ́wọ́ ẹjú bẹ́ẹ̀ ni ṣe bó fẹ́ jẹun ọ́ndà wọn làwọn èèyàn dúró sí láti máa jẹ àwọn ènìyàn níyà ṣẹ́ẹ̀dẹ̀ rí wòlíì yẹn nínú ẹ̀bùn òun ló kéré jù ṣùgbọ́n nítorí pé a ti sọ wòlíì di ọlọ́run ní gbogbo bí ó máa rí ní tó ń ṣe mí ó ń jẹ́ káwọn èèyàn lùgbàdì mo mọ àwọn tó ń ṣe dáadáa woman kan London ló wà gbogbo owó ọwọ́ ẹ̀ náà gbà tán torí wọ́n máa sọ tó ń ṣe bí méjì kò sọgbọ́n kò dẹ̀sẹ̀ tó máa gbọ́rọ̀ ọ̀rọ̀ kú gan náà máa kọ́ mú síwájú tó bá ṣọ́ra ìra padà kíákíá àwọn àgbà wa náà lè ṣe nǹkan kan sí kò sí ní táwa lè ṣe sí àwa ìgbárùkù ńlẹ̀ẹ́lẹ̀ ń bí làwa ṣùgbọ́n táwọn àgbà wa bá ń gbọ́ mi gbogbo àwọn tó súnmọ́ corridor of power kán gbọ́ mi kán bá wa stop kínní yẹn torí àwọn èèyàn ń lùgbàdì ẹ̀ gan-an mo rí kan lẹ́nu ọjọ́ mẹ́ta tó ra mọ́tò chọ́ọ̀chì ẹ̀ òkun níbo ló ti rówó níbo ló ti ò dẹ́ ń ṣiṣẹ́ fún àwọn ọmọ tibítibí tẹ̀kátẹ̀ká bó ló ti rówó ó láwọ̀ ọjà sí kí ni nǹkan náà ẹjẹ́ ajá olórí TikTok ní bó káàdì fún wọn bó láyàn wọ́n máa bíìlì wọn ni wọ́n ní kó bá wọn sọ̀rọ̀ lẹ́yìn kábíyèsí ẹ ti rí so àwa aláṣọ funfun iná ládẹ̀pọ̀ ńbẹ̀ àwọn aláṣọ ara náà ń ṣe tiwọn o bọ̀ wọn wá kò síbi tí ò sí o àwọn Muslim wà ń bẹ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ àwọn àfa àwọn ẹsẹ̀ máa ń dìdí má ṣe rí lẹ̀ ni wá jẹ kíní kan. lady kan ń tọ́ fojú ẹ̀ rí wọ́n lù ní jìbìtì owó wọ́n lù ní jìbìtì ara. kábíyèsí. ìyẹn táwọn àfa o. ṣùgbọ́n ṣe mọ̀ pé. kẹ́rì tí ìjọba ò bá tí ì lè bá wa dá sí ìjọba la máa pè US náà tiẹ̀ fẹ́ gbégbé sẹ́ta. àwọn tiẹ̀ ń gbé lọ́wọ́ ni possible kí títí wọn go down very soon. ìjọba náà la máa pè ṣùgbọ́n
aṣọ tí ayé àbí bóun náà ṣe ń pè pé ọmọ táyé ń bí láyé ń pọ̀n TikTok lẹ́lòmí ò ti máa pariwo wá bá mi bí báyìí. ṣé tiẹ̀ tó wá nìkan mo ṣe padà bọ̀ lórí ìtànsọ o wọ́n gbé ẹlẹ́mìí wọ́n lọ sórí òkè lọ sórí kínní àwọn akọ́sí ẹlẹ́mìí on trance in my church DM for your prayer point. I don't understand. Bẹ́ẹ̀ni ṣe rí ibi tẹ́ bá ti rí ibi téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní. mi wà very sorry to say o me apologize lọ́dọ̀ anybody ibi tẹ́ bá ti rí ẹlẹ́mìí oúnjẹ ló wà nílẹ̀ wọ́n fẹ́ jẹun ẹ bá ti rẹ́ni tó ń gbẹ́lẹ́mìí ga ó lọ rí òkè ó lọ́jọ́ mẹ́ta ó lọ́jọ́ méje kò sí ká má gbààyàn bẹ́ẹ̀ táwọn bá wá gbààyàn mama oriente ọ̀nẹ́fẹ̀ táwọn bá gbààyàn gbogbo tó bá ń sọ ń bẹ̀ irọ́ ló bá dé inú màlẹ́kà lọ́nà ẹ̀mí yẹn ló ṣe máa ń bí mi ẹ kúkú gbé wòlíì kalẹ̀ pé ẹ wá abẹ́ṣọdún bóyá ọdún màlẹ́kà ní ká sọ ẹ má sọ pé wọ́n lọ sínú ẹ̀mí tàbí wọ́n lórí òkè màlẹ́kà tó lórí òkè tó mú fóònù dání. ní àtẹ lóun fẹ́ play game. ẹ wá o mo wà lórí òkè báyìí a máa bọ̀ wọ́n lè sọ tó rí òtítọ́ lẹ́gbọ́ lẹ́nu mi wọ́n lè sọ tó jẹ́ pé tòótọ́ ni ṣùgbọ́n kì í ṣe tọlọ́run. wọ́n lè sọ nǹkan tó jẹ́ tòótọ́. bẹ́ẹ̀ ni ẹlòmíì á ní wo wá pawó díẹ̀ wọlé àṣírí wòlíì ni tí ó dẹ̀ bá lànà ọlọ́run mu tẹ́ bá wo àwọn ẹ̀rí ìjọ tẹ́yìn bá mọ̀ ló máa sọ tẹ́ bá wo àwọn tí ṣẹlẹ̀ yé dáadáa ẹ̀ lè bá wòlíì ṣọ́ọ̀ṣì tó lọ sí orí òkè àwọn tí ṣẹlẹ̀ yé ẹbẹ gbọ́n tí mò ń sọ àwọn tí wọ́n bá ìpè bàbá ọ̀ṣọ́fà ẹ lè bá rú àwọn wòlíì ń bẹ̀ yẹn ń bẹ̀ o wọ́n máa sọ ẹ̀ka lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní máa lọ lé ẹ̀ bẹ́ẹ̀ ni a ò ní rí dààmú á pe àwọn ọtọ́rìtì tí ọ̀rọ̀ yìí kàn tó rọ́pọ̀ lórí ẹ̀. àní ìmí ìtújẹ́ pé màlẹ́kà máa wà ní bóyá ń ṣàríyá ń ṣọ́ọ̀ṣì wọ́n kọrin àwọn èèyàn ti wà nínú ìmísí ṣé bàtà àwọn èèyàn gba ìmísí ìwọ gbé fóònù dání ni because I don't really because tí ẹ̀mí mọ́ bá balẹ̀ àwọn èèyàn gbà mí gan ẹlẹ́mìí ó lè rẹ̀ pípa tó mú fóònù dání tó ń tẹ fóònù ni fóònù yẹn máa jábọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ara ẹ̀ máa destabilize ni ibo ni wọ́n ti wá ráyè gbé fóònù dání tó ń ya ẹlẹ́mìí tó bá wà nínú ẹ̀mí kò fẹ́ kọ́ ya òun ó máa gbá fóònù ẹni tó bá ń fídíò òun ó máa gbàdá nìyẹn ṣùgbọ́n báwo ni wọ́n ṣe wá rí tó yẹ pé ẹni tó wà nínú ẹ̀mí ló mú fóònù ẹ gbogbo demonstration tó ṣe pátápátá àbẹ̀rẹ̀ tí ní rí lórí social media ó wá di pé kán bẹ̀rẹ̀ tí ní máa fẹ́ ìwòwò ara wọn síta. ṣe tí òpin ayé bá ti dé bíbélì sọ oríṣiríṣi la máa rí ṣe rí gbogbo tó ń ṣẹlẹ̀ èṣù ti wọnú ayé. ti wọnú èṣù. ayé náà tẹ ìwà jókòó sínú èṣù ni èṣù ti wá wọnú ìjọ n tá tètè wò nìyẹn o àwọn ènìyàn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí ìdí ni pé owó ni kálukú ń wá owó ti wọlé ayé irú ẹni yẹn náà ó ń fẹ́ solution sọ̀rọ̀ ẹ̀ wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n á yá ṣiṣẹ́ wúrúwúrú kan fún á padà sídé síbẹ̀ solution bákan náà ni. so kọ́lọ́run ṣàánú wa ni ntáwa kan lè ṣe náà ni pé ká kéde fáyé báyìí àwa ò sí ní ipò agbára mi ì fẹ́ dákọ̀ àgbà kankan lórí ètò yìí ó láwọn àgbà tí mo lè dárúkọ tán máa take action tán máa dìde sí. àwọn náà rí so kàn náà sọ̀rọ̀ lé lórí. kò sẹ́ni tó máa lóhùn ò rí. bẹ́ẹ̀ ni wọ́n sọ tẹnìkan níjẹta mo ní kán dákẹ́ ń bẹ̀ ni bẹ́ẹ̀ ni
ẹni tó ń bá mú $2,000 dání ó lóun á máa wò pọ̀ fún láti ná fún ara òun ó ń tẹ́ni ẹ bá ti pè wọ́n ti sẹ́ndì kábíyèsí ṣe mọ̀ pé ó ti lùgbàdì láyé nìyẹn àwọn iná aládé ń fojú wò bí ẹni tí wọ́n gbéṣẹ́ Ọlọ́run yìí dání so a ní rí dààmú àmín ìyanu á ṣẹlẹ̀ àmín Ọlọ́run á bá wa tún ṣe àmín á Ọlọ́run bá wa fọ̀ mọ́ àmín ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo wa ń lọ síbì kan ọwọ́ máa dákẹ́ ẹsẹ̀ máa dákẹ́ òjìji á wá máa sọ̀rọ̀ níta gbélé ayé ṣe ká máa rántí yẹn o bó lówó o máa fi ilé ǹjọ́ kan bó kọ́lé o máa fi ilé ǹjọ́ kan orí bẹ́ẹ̀dì tó ti ń bá arẹwà ẹ̀ sùn ó lè jẹ́ dráìvà ẹ̀ ló máa bá sùn tó bá yá ògo ni fọ́lọ́run lókè ọ̀run hallelujah àmì rí dààmú. àmín ẹjẹ sáré mú àwọn text message. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.